ọ̀pá tẹ́ fi nà mí ti wá pọ̀ jù fẹ́lẹ́ dànù. tó o bá kí ń ṣe kó jẹ́ ìyàwó mi tó o bá kí ń ṣe wípé ìyàwó mi tó jẹ́ ni máa sọ pé lórí burúkú ìwọ náà. mo dáràn. ọ̀rọ̀ ọmọ ìdá àbí ṣòkòtò tí ò balẹ̀ ni kéèyàn bá tún ná kéèyàn tún dé ojú kan tó wà náà ló máa wà. ẹ jọ nítorí sọlọ kí ló bá yẹ dé èmi mọ̀ pé madam di òfagún wà lọ́wọ́ àwọn ẹjú. sọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu gbogbo ọ̀nà tó máa fi sọ mí darungun olùwà. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu fún ẹ̀ka gbàngbé sábà bí ọlọ́run bó ṣe ràn ọlọ́run ló ń ṣọ́. wọ́n bá lókun sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ló fà sọ kó fà tọwọ́ ẹni ò bá tẹ̀gbùdà à ń béèrè ikú tó pa bàbá ẹni. mo ṣe discover ṣe pé bọ̀bọ̀ yẹn fẹ́ gbá mi. ó fẹ́ gbá yín pé kò tiẹ̀ rí yín gbá yẹn mo dúpẹ́ fọlọ́run. wàláì tó bá ń pẹ́ abatẹnijẹ́ ṣọlẹ̀ yẹ kẹ́ máa náwó sókè. olórí burúkú ìláyàláyà ó jí mi lọ́mọ gbé ó kì í dàpọ̀ ọmọ mi ó lè tún mu wá sílé fún mi ó fẹ́ wá gbowó lọ́wọ́ mi ransom ló fẹ́ wá gbà ó. Ọlábọ̀dé ó yí o. àràbà tèmi gangan ti túra mú odò wọn ń gbá rèrè lọ. mo ṣẹ̀sìn. àná o ò ní ṣẹ̀sìn bí ó yìí má padà ṣe o àmọ́ ta ni kì í ṣe inú bí. Actually mi wá àtijọ́ àti mú mi lọ n bá bá ní ẹgbẹ́ kankan tó ń ké n bá ní kí ló ṣe é ó ní ẹ ó lọ kidnap òun ìyẹn gẹ́gẹ́ bó ṣe wí bá ní ó yá jẹ́ ń tẹ̀lé ẹ délé n tó gbé mi débi kẹlẹ́ ni ẹ. Ausep gateman ẹ fúnra yín lóyún wàhálà dé ọmọ ọ̀dọ́ di mẹ́ta.